kú ojúmọ́ máa o ìròyìn kárí ayé ni mo mú wá fún yín láàárọ̀ tòní o lórí ìkànnì kárí ayé rédíò tv Ìdòwú Akérèmí ló kọ́ mi o ní lọ́jọ́ 12 nínú oṣù kẹwàá ọdún 2023 ẹlẹ́kìn bẹ̀rẹ̀ lápá bí o fún ti tàárọ̀ ní ẹgbẹ́ olùkọ́ níléèwé fáfitì lórílẹ̀ Nàìjíríà Academic Staff Union of Universities ASUU ni wọ́n ti ní ẹ wò ó ẹ̀yin yunifásitì aládàáni ẹ mọ̀ láǹfààní bẹ́ẹ̀ lẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí owó ìrànwọ́ ètò ẹ̀kọ́ kárí ayé tá a mọ̀ sí TET Fund ẹ gbọ́ ìròyìn eléyìí o bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lòótọ́ ọ̀bániròyìn eléyìí ń pariwo lẹ́yìn ọdún mẹ́jọ tí ọ̀pá epo méjì táwọn kan tí wọ́n jẹ́ ọ̀bàyéjẹ́ tí wọ́n ti fọ́ tọ́wọ́ adún gbàmù tọ́wọ́ àṣekú pa àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS méje ẹ wò ó nípínlẹ̀ Èkó ọwọ́ ti tẹ àwọn méjì tí wọ́n ń bẹ nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún báyìí o látàrí wípé wọ́n fi ẹ̀sùn kan ọmọ kan wípé ó jí ẹgbẹ̀rún 10 náírà orogún ìyá rẹ̀ àti ọmọ rẹ̀ tó tó ọmọ ọdún 19 ẹni wọ́n wá lọ sin ọmọ ọ̀hún láàyè ìkàmọ̀ ni àwọn eléyìí nìròyìn ọ̀hún wí o ní ìjọba ìpínlẹ̀ Bauchi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ obìnrin kan tó jẹ́ ìyàwó ilé tó tún lóyún nú tó tó ẹni ọdún 18 ọmọ ti lu ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 5 ó sì lù títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ kọ́lọ̀ Elédùmarè kọ́mọ̀ máa sọ wa mọ̀ ní kéṣọ́ ọmọ gbọ́ ọmọ náà lọ́wọ́ wa o àwọn tí wọ́n ṣe ìrìn àjò láti lọ́ọ́ sin ọlọ́run wọn lórílẹ̀‐èdè Ísírẹ́lì tán lọ láti ìpínlẹ̀ Èkó lórí mọ̀ kó yọ lọ́wọ́ ikú òjijì látàrí eégún fàákájà tí ń wáyé láàrin orílẹ̀‐èdè Palestine àti orílẹ̀‐èdè Israel ẹ kú kalẹ̀ láàárọ̀ tòní o ẹ má sínú bí o ẹ má sọ̀rọ̀ sọ o ká má bàa pé n tó lòun ó sọ tó lòun ó ṣe n ló ti ṣe ń o bínú bá ń bí láàárọ̀ yìí ẹ má mọ̀ bébè sẹ ẹ̀jẹ̀ kí ni òyìn ọ̀rọ̀ o lágbára Ọlọ́run ayé ò ní parọ́ tẹ̀sí mọ́ yín o Ìdòwú Akérèmí ọ̀gọ́lọ̀ rẹpẹsẹ́ntà ló kọ́ mi o ẹ má bàbá láti fọ́lọ̀ wa lórí Facebook Kárí Ayé rédíò TV kẹ́ẹ̀dẹ̀ subscribe sí YouTube channel wa Kárí Ayé TV.